ikú dóró ọ̀run yáre bọ̀ o ọ̀run dàbí ọjà ká lọ wéré bàbá lọ́la tòwúrọ̀ kàdé lálẹ́ ọ̀run ò dàbí ọjà ká lọ wéré o bàbá lọ́la tòwúrọ̀ kàdé lálẹ́. bí a ṣe ń sùn tá à ń jí lọ́jọ́ orí ẹni ń lékún sí i lọ́jọ́ tá a wọ kálẹ̀ lọ sùn súnmọ́. ohun tó wá ń kọ mí lóminú ni wípé níbo là á kú sí ọjọ́ wo là á kú orú ikú wo ni yóò pa ní kálukú wa ló fi já agbélé ayé ṣe rere. Ọ̀túnba Michael Olasubomi Balogun ló pajúdé tá ò ní rí mọ́. ikú dóró ikú yẹgi fálábíẹmọ ilẹ̀ ń jẹ́ èèyàn. March 9 lọ́dún 1934 ni wọ́n bí Ọ̀túnba Michael Olasubomi o. Ìjẹ̀bú Òde Ajẹgbalúra ni wọ́n bí sí lágbolé mùsùlùmí kó tó padà di kìrìsìtẹ́nì lọ́jọ́ sí. Igbóbi kọ́lẹ́jì ní ọmọ arójòjòyè ti báwọn ka secondary school rẹ̀ rí nǹkan. eré àti jẹ́ èèyàn ṣòro ṣáláyé ń bí ojú rí ojú Ọ̀túnba Michael Olasubomi rí dẹ́ndẹ́ kó tó padà di ẹni àgbáyé mọ̀. ẹ wo Ọ̀túnba Michael Olasubomi ti fìgbà kan báwọn ṣeṣẹ́ tíṣà nílẹ̀ yìí o. wọ́n ń kọ́ ọmọ ọlọ́mọ káyé wọ́n lè dáa kí wọ́n lè níláárí kí wọ́n lè bẹ́gbẹ́ pé kí wọ́n lè ṣoríire. wá rábọ̀ iṣẹ́ eré Michael Olasubomi wá já sí. wọ́n yanjú kí ọlọ́jọ́ tó dé ó fi parí rere lélẹ̀ kò sí rọ́ńbẹ́. London School of Economics ní Ọ̀túnba Olasubomi ti báwọn kàwé gboyè aṣòfin. ohun tó kọ́ ni ohun tó mọ̀ ni ó lọ́gbọ́n lórí ó gbójú ó gbẹ́nu ó dáńtọ́ ó pèrègèdè ó tàwọn yọ. abalájọ tó fi jẹ́ pé Ọ̀túnba ní Crown Counsel ní Ministry of Justice nígbà tó padà bọ̀ sí Nàìjíríà lọ́jọ́ sí. iṣẹ́ tí a bá ti ń ṣe ká tẹra mọ́ nínú ọ̀fì nínú ọ̀la ní ọmọ pàǹdọ̀rọ̀ dàgbà. láti 1966 bí ó ṣe darapọ̀ mọ́ Nigeria Industrial Development Bank NIDB kó tó di wípé Merchant Bank wáyé lọ́dún 1973 Olasubomi ò déédéé bọ́ sáyé. ní 1979 ló gba láísẹ̀nsì Merchant Bank nígbà òun. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ FCMB wáyé ìgbà tí ọgbọ́n ń bẹ tí ìmọ̀ sí wà tí ọmọ ń gbọ́ ti bàbá tí bàbá ń gbọ́ tọmọ. ní 1983 ni gbogbo ẹ̀ wá fẹsẹ̀ múlẹ̀. ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún lọ́dún 2023 ni Ọ̀túnba tún wáṣẹ̀ gbogbo Ìjẹ̀bú mímí gbẹ̀yìn tí wọ́n kí ilé ayé pódìgbò ṣe. aṣíwájú onígbàgbọ́ tí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú pátápátá olórí ọmọ ọba tí gbogbo Ìjẹ̀bú láǹdì mú moríkì rẹ̀. ọmọ arójòjòyè o ọmọ adélé tẹ́jítẹ́jí ọmọ yí nínú àrán bàtà bútú ọmọ òjòyè kóyè ń ní jẹ ó jẹ dágbére èwe tán ó tún jẹ Àwùjalẹ̀ ọmọ jíbìkẹ́ ń pọ́n ọmọ rẹ̀ ń pọ́n Ọ̀túnba gangan lọmọ abẹ́ṣe méjì lẹ́ẹ̀kan. Balógun dòdò ṣebí wa lọmọ gẹṣin lásán gbọmọ èèyàn bódò òru. Ọ̀túnba Michael Olasubomi gangan lọmọ aláàyà bí àgbà àparò tí ń gbọ́ gbogbo mọ́lóko. iwájú tó kọjú sí kọ́bọ̀ Olúwa jẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ láéláé. gbogbo ẹbí àròjòyè ń ṣe léde lẹ́yìn rẹ̀ àtọmọ ọmọ. 89 years ní Ọ̀túnba Olasubomi báwọn lò lókè pẹ̀ kó tó di pé ó kí ilé ayé kó dìgbò ṣe.